Àwọn àgbàlagbà ní ilẹ̀ Yorùbá láti ìgbà láéláé wọ́n á máa pa òwe kan wípé iná ìsìsì kì í jóni lẹ́ẹ̀mejì. Ìdí tí wọ́n máa fi ń pa òwe yìí ni wípé tí wọ́n bá rí ẹnìkan tí wọ́n fẹ́ràn tó jẹ́ oníwà tútù tó sì máa ń ṣoore fún àwọn ènìyàn, ṣùgbọ́n níbi ìwà rẹ̀ yìí ó ti rí ìjàmbá tàbí aburú nídìí rẹ̀ rí látàrí wípé ó ṣe ère fún ẹnìkan rí. Tí ó bá tún wá ń gbìyànjú láti ṣe ìgbésẹ̀ mìíràn lórí ohun tó ṣe tó fi kan àbùkù ní àkọ́kọ́ yìí, àwọn àgbà pè sí àkíyèsí wípé ǹjẹ́ o rántí tàkọ́kọ́ tó o ṣe? Má jẹ́ kí irú ẹ̀ tún ṣẹlẹ̀ sí ẹ mọ́. Ìdí tí àwọn àgbàlagbà fi ń pa òwe yìí nìyí, wípé kó má tún jìn sí kòtò tó ti jìn sí ní àkọ́kọ́ mọ́. Díẹ̀ ni nínú ọgbọ́n àwọn àgbàlagbà, ẹ jẹ́ ká tún fi kọ́gbọ́n.